أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم تسليما آمين. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo èèyàn mọ̀ ya wa nínú ẹ̀sìn Islam pátápátá. Èyí tí a ní ká sọ fúnra wa láàárọ̀ òní, òun náà ni pé tí gbogbo ayé yìí pátápátá, gbogbo alágbára ayé, oṣó ni, àjẹ́ ni, wòlíì onísáàmù, àáfàá ṣéwù, gbogbo àwọn alágbára ayé yányán, àlìjọ̀nú èṣù gangan, tó bá dìde ọ̀tá sí ẹ, tí wọ́n dìde ọ̀tá sí ẹ pé wọ́n fẹ́ bá ẹ po wèrè, tí wọ́n kó àṣà sí tiẹ̀, tí màmá tó bí ẹ tó bá sọ pé kò sí nǹkan tó wọ́n fi ṣe ẹ, tó dúró tì ẹ, màmá tó bí ẹ ni o, tó dúró tì ẹ, wàláhì kò sí nǹkan tó wọ́n lè fi ṣe ẹ. Gbogbo alágbára ayé kí wọ́n dúró ègèsè pé o máa parẹ́, o ò ní rí bá ti ṣe, àwọn máa dúró sí ẹ lọ́rùn pé o ò ní dé èèyàn àbí wọ́n fẹ́ ṣaburú kan fún ẹ. Gbogbo alágbára ayé ni mo sọ. Tí màmá tó bí ẹ bá dúró pé kò sọ̀rọ̀, kò sí nǹkan tó fẹ́ ṣe fún ẹ, wàláhì tàláhì sùmọ́bìláhì lẹ́sí, kò sí nǹkan tó máa ṣe fún ẹ o. Yẹ ká wá fún ẹ nídàkejì ẹ. Tí gbogbo alágbára ayé tó bá sọ̀pọ̀tì ẹ, oṣó ni, àjẹ́ ni, àwọn ẹgbẹ́ tẹ máa ń wọ, àwọn ẹgbẹ́ rádaràda àwọn yẹn tẹ máa ń wọ yẹn ni o, àtàwọn ẹgbẹ́ àlìjọ̀nú, ẹgbẹ́ èṣù, gbogbo nǹkan tó ń jẹ́ agbára ayé yányán tó bá sọ̀pọ̀tì ẹ pé máa nìṣó àwọn ń bẹ lẹ́yìn ẹ. Tí màmá tó bí ẹ bá sọ pé òun ò sí lẹ́yìn ẹ, tí màmá tó bí ẹ ò yọnu sí, tó dúró sí pé kò sọ̀rọ̀, wàláhì tàláhì kí gbogbo ayé kí wọ́n sọ̀pọ̀tì ẹ, ó máa kàn àbùkù ni. Ó máa kàn àbùkù kí gbogbo ayé kí wọ́n dúró tiẹ̀ pé o ò ní pírọ́blẹ́mù, má wọ́ọ̀rì, kò sí kankan, àwa wà lẹ́yìn ẹ, àwa wà lẹ́yìn ẹ. Tí màmá tó bí ẹ tí ò bá sí lẹ́yìn ẹ, tí ò sọ̀pọ̀tì gbogbo ẹ̀dá tó kún ẹ yẹn, tó kún ẹ lọ́wọ́ yẹn, wàláhì tàláhì asán ni gbogbo nǹkan tẹ́ ń ṣe, ó lọ́bì kankan. Torí pé kí ni àwọn òbí wa, màmá tó bí wa bó ṣe wà yẹn, èèyàn a gbọ́dọ̀ máa ra bàbá ní àwọn òbí wa. Débi pọ́lọ̀ ń fi sọ fún wa gan nínú Al-Qur'ani pé qada rabbuka allā ta'budu illā iyyāhu wa bil walidayni ihsāna. Ó ní ẹ má sìn nǹkan mi lẹ́yìn èmi Ọlọ́run o. Èmi Ọlọ́run nìkan ní kẹ́sìn ẹ̀dẹ̀, má sìn nǹkan mi lẹ́yìn Ọlọ́run o, lẹ́yìn èmi Ọlọ́run o, wa bil walidayni ihsāna. Ẹ ṣe dáadáa, ẹ náìsì sáwọn òbí yín. Imma yablughanna indaka al-kibara ahaduhuma aw kilahuma. Má mú màmá ẹ lọ́ta, má mú òbí ẹ lọ́ta. Áókìláhù mọ́ má jágbe mọ́ màmá ẹ, ọmọ alálùbáríkà kì í jágbe mọ́ òbí ẹ̀. O ò ní pàdé ìyọ́nú Ọlọ́run. Tó o bá ti rí ìyọ́nú òbí ẹ, o kò síbi tó ń lọ. Kó o gbọ́n bí ifá, kó o mọ̀ bí ọ̀pẹ̀lẹ̀, kó ló gbàgbára ń sánmọ̀ kí gbogbo ayé kí wọ́n dúró tiẹ̀ pé kò sí nǹkan tó máa ṣe ẹ́. Tó o bá ti rí ìyọ́nú màmá tó bí ẹ àbí bàbá tó bí ẹ, o ò lọ́bì kankan. Màmá yẹn strong gan, màmá yẹn tẹ̀ strong jù. O rí tó sọ fún wa pé jannatukum tahta aqdami ummahatikum. Àlùjánnà gbogbo wa pátápátá tá jẹ́ máa ń bi abẹ́ gìgírísẹ̀ ìyá wa la máa gbà débẹ̀. Ibẹ̀ ló wà. So má mú màmá ẹ lọ́ta o. Má jẹ́ kí wọ́n tàn ẹ́ o pé kí ni màmá ẹ ló ń ṣe ẹ́, màmá ẹ ló ń ṣe gbá, màmá ẹ ló ń ṣàwo. O gbọ́ nǹkan tọ́lọ́run tún sọ níbì kan ni. Ó ní ashkuru li wa li walidayya ilayya al-masir. Ashkuru li, ẹ dúpẹ́ fẹ́mi Ọlọ́run ọba. Wal walidayya ilayya al-masir. Ẹ dúpẹ́ fáwọn òbí yín. Ẹ ṣe dáadáa sáwọn òbí yín, náìsì sáwọn òbí yín. Tó o bá ti dúró dédé tó bí ẹ, tó o bá ti rí ìyọ́nú òbí ẹ, gbogbo ìyọ́nú nǹkan tó bá wù kó máa rí inú ayé, wàláhì òfo ni o. Òfo ni. O rí pọ́lọ́run bó ṣe tọ́lọ̀ máa ń gbéra ẹ̀, ó ń gbé òbí tẹ̀lé ni. Jẹ́ kí wọ́n á sọ fún ẹ tán yányán torí mi fẹ́ gba time. Àfáà ní umuka, mama ẹ̀dọ́wọ́ ẹ̀, umuka, mama ẹ̀dọ́wọ́ ẹ̀, umuka, mama ẹ̀dọ́wọ́ ẹ̀, summa hubaka, bàbá ẹ̀dọ́wọ́ ẹ̀. Subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu ala al-mursalin, walhamdulillahi rabbil alamin. Èyí táwa ń sọ yìí àgádágodo ọ̀rọ̀ ni. Lọ túnbẹ̀ ṣe, má mú màmá ẹ lọ́ta. Màmá yẹn lẹ rí fíjù. Màmá yẹn lẹ rí fíjù, má mú màmá ẹ lọ́ta, wàá rákò wọ náà ni, wàá sórí ibú. Làfáwà kan fi sọ pé ọmọ tí náà yá ti ná bàbá jahannama ní òjò òkó gbẹ̀san. Ó gbọ́ jahannama ló ti máa gbẹ̀san.
jahannama ló ti máa gbẹ̀san. Má mú màmá ẹ lọ́ta o, má dẹ̀ gbójúlé nǹkan kan pé olówó olóògùn ó mọ̀yàn ó ṣe gbá ó ṣàwo. tó bá ti ní problem pẹ̀lú màmá ẹ gbogbo ẹ máa parẹ́ ni. súnmọ́dà dádínẹ́wọ̀n àsìfáàlà sàfílìn wà á dèèyàn yẹpẹrẹ within. àmọ́ ṣe dáadáa sí màmá ẹ gẹ́gẹ́ bá Al-Qur'ani ṣe pa wá láṣẹ tó rọrọ̀ Al-Qur'ani ọ̀rọ̀ Ọlọ́run ni. dúró ti màmá ẹ, ṣe dáadáa sí wọn. wá jẹ́ kí gbogbo ọ̀tá ayé yìí jẹ́ kí wọ́n dìde páwọn fẹ́ kógun jà ẹ́, wọ́n parẹ́ tọmọtọmọ ni. subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Assalam wa ila al-liqa. Juma mubarak.